àdúrà wa gbà. Tá bá ti rí ewé àbámẹ́ta oníga mẹ́ta, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Ẹ jẹ́ ká wá lọ wá ẹyin adìyẹ ìbílẹ̀ ẹyọ kan. Ẹ jẹ́ ká fọ́ ẹyin adìyẹ ìbílẹ̀ yìí ká fọ́ sínú kọ́ọ̀pù kan. Ẹni kọ́ọ̀pù la lè lò torí àwọn oníbèrè. Ìbá jẹ́ kọ́ọ̀pù oní gíláàsì, ìbá jẹ́ kọ́ọ̀pù oníke, kódà bó bá wà a lè já sínú pọ́ọ̀tù. Bẹ́ẹ̀ ni mo wí fún wa. Ẹ jẹ́ ká fá ewé àbámẹ́ta oníga mẹ́ta tá a lọ̀ yìí, ẹ jẹ́ ká fá sínú ẹyin adìyẹ ìbílẹ̀ yẹn. A ní fomi ṣe òkúta yẹ o, a kàn ra fọ síbí àbí ọwọ́ ká fi fa lórí òkúta ká ti lọ̀, a fà sínú kọ́ọ̀pù tá a fọ ẹyin sí yẹn, a wá ro papọ̀ dáadáa. A wá lọ wá ọtí tìrìtìrì yẹ bíà tìrìtìrì onígò yẹn, òun là á lọ wá. A wá da ìwọ̀nba tá a bá mọ̀ pa lè mu tán nínú ọtí yẹn, a wá da sínú kọ́ọ̀pù yẹn. Àwa tá a bá lè mu kọ̀ọ̀kan tán a lè mú, so torí àwọn oníbèrè. Bọ̀ àwa tá a bá ń pé àkínmọ́ tí tẹ́lẹ̀ tá a lè mu ìgò bí àyẹyọ kan tán, ẹ jẹ́ ká da ìwọ̀nba díẹ̀ tá a bá lè mú tán, ẹ jẹ́ ká da sínú kọ́ọ̀pù yẹn, ká wá mix papọ̀ dáadáa. Ẹ jẹ́ ká ṣàdúrà aṣínà sí ọ̀nà mi lágbájá mọ̀ kọ́nà mi ó ṣí kọ́nà mi ó là. Ẹ jẹ́ ká mú tá bá ti láàrin 2 hours tá a bẹ̀rẹ̀ sí lò, tí ò bá ti sí ìdènà rárá wa, ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́.